ẹlòmíì bó ṣe rí náà yóò máa gbẹ́nu sí ló bá lọ di oró sí wèrè ṣé nìyẹn o. Yorùbá ló sọ. Iṣẹ́ ń tẹ̀síwájú. No going back. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá. Ní kíákíá. Ẹni tó bá mọ̀nà ni kò tọ̀. Báyọ̀ mi. Ẹni mọ̀nà ló ń tọ́ o. Ṣé báyìí? Mi ìfẹ́ jìnà sí lọ. Mo ti pọ̀ sí ẹ̀, èmi ló ń lọ báyìí. Ẹgbẹ́lẹ́ ẹ̀. Lẹ́wà kò ní ìdí wá. Kàdéjà, kàdéjà, kàdéjà fàyèmí. Ìjà tó wà nílé. Bàtẹ̀tẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́. Kàṣíṣẹ́ kájọba ọ̀rọ̀ àdòmìnira ilẹ̀ jẹ́ ká máa lépa tẹ̀síwájú pápá ire àtòhun tó dára ọ̀rọ̀ Olúwa dìde. Lásìkò àtàrà ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ìgbò òòṣà ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá. Orílẹ̀-èdè. No going back. No going back. Ìjọ tẹ̀síwájú. Ó dé padà. Ó dé padà. Ó dé padà. No going back. No Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. No going back. Ó dé padà ìjọ tẹ̀síwájú. Ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Ìgbò. 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 No more going back. No going back. No more Nigeria. Break Nigeria before it's too late. Break Nigeria before it's too late. Break Nigeria now because it's too late. Before it's too late. Okay. Nigeria has expired. Yeah. Nigeria has expired. Yeah. Yeah. Igbo. Oja. Bí ó ṣe dàbí pé èèyàn ń yọ́ jẹ̀ lọ́n ṣe rọra ń ṣe díẹ̀díẹ̀. Nǹkan máa ṣẹlẹ̀ tí oníkálukú dẹ̀ lọ múra ni torí ó ti dé ojú ṣùṣù báyìí everybody wa náà ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta báyìí so Elédùmarè á fún wa ṣe. Àwọn bàbá yìí náà wọn lè dá ṣe wọ́n gbìyànjú ni tá a bá wo ti ọlá tí Ọlọ́run fún Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho tá a bá wo tọlá tọ́lọ́run fún wọn kò ń ṣe ẹni kí wọ́n ń ṣe ẹni tó máa sọ pé ẹni jẹ́ kí n jáde fún rìn àjò yìí mọ́ ṣùgbọ́n à ń sọ̀rọ̀ lọ́wọ́ kí wọ́n porúkọ ẹ̀ ilẹ̀ Yorùbá yìí ó mú bàbá yẹn lọ́kàn pé sẹ́ àwọn ọmọ yóò gbọ́dọ̀ kú sí oko ẹrú ló fà á so tí bàbá yìí fi jáde
a lè gbàgbọ́ pé lágbára Elédùmarè àjọ máa délẹ̀ Yorùbá. Ní ìgbàkúgbà tá a bá na ìrìn àti tá a bá na fúláàgì Yorùbá nation tó ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ àti èmi àti ẹ̀yin àti gbogbo apáráta wọn ní fẹ́nikẹ́ni ṣe àlàáfíà. Torí àwọn nǹkan kan wà tó yẹ pé tá a bá gbọ́ àbí àwọn tó ti lọ sí country mi ti lọ àbí country mi ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ lánàá country gẹ́gẹ́ bí kábíyèsí ti lọ dáadáa wọ́n ti mọ̀ ìyà ń jẹ ọmọ Yorùbá. Àfẹ́rí bàbá. All right sir. Okay sir. Hello. Gbogbo tí gbogbo wa ń lépa pé ká lè dá dúró lábọ́ Ọlọ́run bá yọ̀ǹda ẹ̀ fún wa. Ọlọ́run bá yọ̀ǹda ẹ̀ fún wa. Ọlọ́run bá yọ̀ǹda ẹ̀ fún wa. Bàbá wa gbogbo náà tó lè wà lókè lọ́hùn okun àti agbára tí apá ayé òbí ní káwọn Ọlọ́run bá yọ̀ǹda ẹ̀ fún wa. Ó bá ládùúrà pé ewé àti egbò tí wọ́n ń já ìkankan náà kò ní já wọn. Torí pé agbáwọn nǹkan kọjá wọn adúgbò lọ́dọ̀ Ọlọ́run pé tí ò bá sí àwọn àwa yìí náà àdìsíkírù tí náà lè ní ìsìn ṣùgbọ́n torí pé Ọlọ́run dá ẹ̀mí wọn sí bẹ́ẹ̀ náà sì fi wà gbogbo aládùúrà Ọlọ́run bá tó ń tì wọ́n lẹ́yìn tí ó tì wọ́n lójú kò ní padà lẹ́yìn. Igbó Òòṣà Akin. Ok bàbá ẹ̀rasa. Igbó Òòṣà. Adágún wa. Inú mi dùn gbàgbé wa torí mi ti ń wá ẹgbẹ́ ìtẹ̀sí OBC lè mi. Àwọn kọ̀ǹpútọ̀ ìtìlẹ̀ nínú òbílẹ̀ ìtìlẹ̀. Ṣùgbọ́n mo ti ń wá ẹgbẹ́ ìtìpẹ́ OBC níbi àwọn òṣèmọ́. Inú mi wá dùn pé ọmọ ìyá mi ẹbí lọ́rẹ̀ ọmọ mi ni sọmọ yẹn màá fẹ́ ká wá ká ló kóra pọ̀. Àwa ti rẹ́ẹ̀dì bí o. Tó àwọn ọ̀sẹ̀ yóò kúrò pọ̀ tó bá dé bí ó sì pé ọ̀la ẹ ṣe mí tì mí bí àṣírí ẹ̀mẹ́ẹ̀dógún. Gbòsà. Kulẹ̀ sọmọ yẹn àṣírí ẹ̀mẹ́ẹ̀dógún nínú wà fún àjọ yìí ọ̀rọ̀ mi ò pọ̀ sọmọ yẹn. Mo kí yín bàbá ẹ ṣé gan ni a ti rí ibi tí à ń lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a jọ sọ pẹ̀lú ṣífù ní àìpẹ́ kan náà rí ìrìn àjò yìí àwọn bàbá yìí náà wọ́n fẹ́ kí a mọ̀ pé ìtàjẹ̀sílẹ̀ máa wà ṣùgbọ́n. ẹ ṣeun ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè o ṣé àwọn ọmọ Yorùbá kò tí ì kún olórí adúpẹ́ ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín ibi tí mo fẹ́ ká dé náà lẹ ti dé yẹn ẹ ṣé gan ni orúkọ ọ̀dà mo dúpẹ́ lọ́wọ́ yín àwa láti ọ̀dọ̀ olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. No going back. No going back. Iṣẹ́ tẹ̀síwájú. So ìdí tá a fi jáde ni pé a rí i pé lótìtọ́ àwọn olóṣèlú wa ń gbìyànjú agbára tiwọn ṣùgbọ́n a wà ní oko ẹrú ìdí àwọn Fúlàní àti Haúsá tó jẹ́ pé ó wá hàn gbangba sí wa pé bíi little change làwa ń rí bí gbogbo òkè tí àwọn èèyàn yẹn dẹ̀ dì mú kò sí agbára Yorùbá tó bẹ́ẹ̀ tí kì bá yẹ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n wà lórí àlééfà bọ̀ wọ́n tún wà lórí àlééfà gan kò dàbí even abẹ́ lè sọ pé nǹkan tún wá lágbára gan ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé àwa ọmọ Yorùbá a jẹ́ ọmọ ṣiṣẹ́ ẹ mọ̀ pé àwọn ò mọ̀ lára tó bẹ̀ bí àwọn tó wà lókè ọ̀hún because àwa ń ṣiṣẹ́ àti fi iṣẹ́ kọ́ra láti lẹ̀ kò jẹ́ kó ní wá lára tó bẹ̀ bí a ṣe wá sọ pé kò ní wá lára tó náà nǹkan kan o ṣùgbọ́n a wá jáde láti ọ̀dọ̀ Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti ọ̀dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè wípé kí gbogbo wa jáde àti ìrìn àjò ti wà tipẹ́ tá a ti ń gbìyànjú láti sọ pé a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá kúrò ní oko ẹrú Nàìjíríà tí a dẹ̀ mọ̀ wípé ní ọjọ́ kan akólóòlò wa máa pe bàbá lágbára Elédùmarè lọ́lá àwọn kábíyèsí wa because tí àwọn ọba wa
bá ṣe ń ṣe àti lọ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba oní kí náà ń porúkọ ẹ̀ onímẹ̀kọ ọ̀fìmẹ̀kọ onílára ọ̀fìmáàlára gbogbo ọba láti dé ọ̀dọ̀ wọn káàkiri nílẹ̀ Yorùbá yìí. Àwọn kan náà wà ní sáìdì Ọ̀ṣun state Èkìtì gbogbo bẹ̀yẹn náà ń délẹ̀ ọ̀kan pé kákan ṣáà máa polówó ìrìn àjò yìí pé sẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ́ ní òkú ẹrú. So ìdí tí a tún fi ní kí á dé ààfin kábíyèsí wa Onígbèjì of Ìpèjì àníkákí bàbá láàfin kábíyèsí o. èmi náà ṣe. ẹ ṣeun ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè o ṣé àwọn ọmọ Yorùbá kò tí ì kún olórí adúpẹ́ ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín ibi tí mo fẹ́ ká dé náà lẹ ti dé yẹn ẹ ṣé gan ni orúkọ ọ̀dà mo dúpẹ́ lọ́wọ́ yín àwa láti ọ̀dọ̀ olóyè Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. No going back. No going back. Iṣẹ́ ń tẹ̀síwájú. So ìdí tá a fi jáde ni pé a rí i pé lótìtọ́ àwọn olóṣèlú wa ń gbìyànjú agbára tiwọn ṣùgbọ́n a wà ní oko ẹrú ìdí àwọn Fúlàní àti Haúsá tó jẹ́ pé ó wá hàn gbangba sí wa pé bíi little change làwa ń rí bí gbogbo òkè tí àwọn èèyàn yẹn dẹ̀ dì mú kò sí agbára Yorùbá tó tó bẹ́ẹ̀ tí kì bá yẹ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n wà lórí àlééfà bọ̀ wọ́n tún wà lórí àlééfà gan kò dàbí even abẹ́ lè sọ pé nǹkan tún wá lágbára gan ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé àwa ọmọ Yorùbá a jẹ́ ọmọ ṣiṣẹ́ ẹ mọ̀ pé àwọn ò mọ̀ lára tó bẹ́ẹ̀ bí àwọn tó wà lókè ọ̀hún because àwa ń ṣiṣẹ́ àti fi iṣẹ́ kọ́ra láti lẹ̀ kò jẹ́ kó ní wá lára tó bẹ́ẹ̀ bí a ṣe wá sọ pé kò ní wá lára tó náà nǹkan kan o ṣùgbọ́n a wá jáde láti ọ̀dọ̀ Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àti ọ̀dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè wípé kí gbogbo wa jáde àti ìrìn àjò ti wà tipẹ́ tá a ti ń gbìyànjú láti sọ pé a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá kúrò ní oko ẹrú Nàìjíríà tí a dẹ̀ mọ̀ wípé ní ọjọ́ kan akólóòlò wa máa pe bàbá lágbára Elédùmarè lọ́lá àwọn kábíyèsí wa because tí àwọn ọba wa bá ṣe ń ṣe àti lọ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba oní kí náà ń porúkọ ẹ̀ onímẹ̀kọ ọ̀fìmẹ̀kọ onílára ọ̀fìmáàlára gbogbo ọba láti dé ọ̀dọ̀ wọn káàkiri nílẹ̀ Yorùbá yìí. Àwọn kan náà wà ní sáìdì Ọ̀ṣun state Èkìtì gbogbo bẹ̀yẹn náà ń délẹ̀ ọ̀kan pé kákan ṣáà máa polówó ìrìn àjò yìí pé sẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbọ́ ní òkú ẹrú. So ìdí tí a tún fi ní kí á dé ààfin kábíyèsí wa Onígbèjì of Ìpèjì àníkákí bàbá láàfin kábíyèsí o. èmi náà ṣe. tí kò dẹ̀ bàjẹ́ nílé nítorí pé àgáfò Joseph kò bàjẹ́ nílé ló ṣe kó wa wá. àwa tẹ́ ń wò yìí àwa ní láti different place. Ìlárò wà ń bí Ọ̀jọ̀dọ̀ wà ń bí Ìgbòkìlà wà ń bí Ìmáṣáyé wà ń bí bẹ́ẹ̀ lọ Èbúté wà ní báyìí. So ó mì pé ìfẹ́ la fi wá gbogbo abájá ṣe jọ wáyé náà yí wá kan náà jọ ní gbogbo wa. lágbọ́ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kọ́rọ̀ wa kó yíra wa kọ́lọ́run jẹ́ kọ́rọ̀ wa kó yíra wa. ìwọ ń pẹ́ ìlú kọ́ kò ní ṣẹlẹ̀ àlejò tó máa wọ̀ ẹ́ ní méjì wa tó máa dà wá rú kò ní wọ̀ ẹ́ ní méjì wa. ìfẹ́ tẹ́ fi gbà wá tọwọ́ tẹsẹ̀ sí ààfin ní Ìgbèjì ìfẹ́ náà kò ní parẹ́. àwa náà ta wá àmọ́ lórí lágbọ́ Ọlọ́run ìrùkẹ̀rẹ̀ ọba àdàbẹ̀rẹ̀ olùdí àsìpẹ́ láàfin olùdí àpẹ́ láàfin lágbọ́ Ọlọ́run èdè àìyedè tí máa ń da lérú kò ní wọ bíbá yìí. ibi tá a dé yìí tó lórí ọba tó aráyà lè wọlé nítorí wípé ilé tí obìnrin bá wà tí kò bá gba àṣẹ tí ò bá fi àyè sílẹ̀ láti fún
àlejò kó wọlé àlejò kò lè dábẹ́ wọ̀ ẹ̀yin olórí adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ pé ẹgbẹ́ wa tọwọ́ tẹsẹ̀ adá fún yín o bàbá wa bó ti jẹ́ pé bàmí kábíyèsí onídìíjọ́ fìdí àbáwọn ní ṣùgbọ́n àbáwọn ilé náà nílà kejì pé tó ti mú tá a ti olórí àti dáwọn olóyè àti bá kábíyèsí lé lẹ́ẹ̀kan sí gbogbo wa kábíyèsí o tó bá tọ́ o kí irú kẹ̀ fún dábẹ́rẹ́ o ẹ ṣe sá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa a ṣe àfihàn fi ọmọ ènìyàn ṣe ilé àti ọ̀nà wọn láti jáde ọgbà ládùúgbò kò ní bàjẹ́ ẹgbẹ́ tí a sì kó jọ ọ̀sán mo wí pẹ̀lú àṣẹ ẹgbẹ́ náà ní túkà ohun tó máa ń dẹgbẹ́ orílẹ̀-èdè kò ní wọ àárín yìí èmi ò gbọ́ ìwọ ọgbà ọgbà ládùúgbò kò ní ṣẹlẹ̀ láàárín bí ẹ ti ṣe pọ́n wa lé tẹ́ ẹ pọ́n onígbèdílé tẹ́ ẹ pọ́n àfẹ̀yìn ilé ọlọ́run apọ́n yìí náà lè inú yà sì máa dùn àgbèsò wájú fọmù àlàáfíà àwa táwa ni àwa náà rè àwa olóyè fún onígbèjì tí n bá fẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ mọ̀mọ́ mi olóyè ní ìlú ìgbèjì àwọn náà rè tó ń ṣe olóyè fún wa ní ìgbèjì lọ́wọ́lọ́wọ́. kẹ́mi wọn kù látọ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà ni ọsọ́rọ̀ ti ìlú ìgbèjì. ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà ni àbálọ́jà gbogbo agbègbè ní pátápátá. kẹ́mi yóò kù. ẹni tí ó tún wà ní ọwọ́ mi bí ọwọ́ tó mi bí àwọn náà ni bọ́ba ṣèlú ìlú ìgbèjì. àwọn tó wà níbí náà ni ọ̀dọ̀fin ti ìlú ìgbèjì. èmi náà tí mo sọ̀rọ̀ èmi náà àrò ti ìlú ìgbèjì. mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run wá tún ilé àti ọ̀nà yín kálukú wọn. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín. gbogbo lé sá ní orúkọ àwa tá a wá sí ìbàyí láti ìlàrò ọjà ọgbà èbúté ìmáṣà àti gbogbo yé wa ká sọ pé gbogbo yé wa lápapọ̀ mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ onígbèjọ́ ìbòjì pé torí pé kí ni wọ́n fi àyè sílẹ̀ láti lè gbàlejò tí wọ́n bá sílẹ̀ ni tí wọ́n bá fi àyè sílẹ̀ kò ní lè ṣeé ṣe ìfẹ́ tí wọ́n ní tí wọ́n fi ń gbàlejò nítorí pé àwa tá a wáyà ọmọ wa ni wọ́n ọmọ wa la jẹ́ ọmọ wọn la jẹ́ tó já sí pé a ní tàṣà gẹ̀rẹ̀ arúgbó àfi ló bá ń pa lágbá ọlọ́run èmi ò ní ló bá fi lágbá ọlọ́run ẹnì kankan wá nígbà yà ní ló bá fi lágbá ọlọ́run mo gbà ládàá rí pé ìrùkẹ̀rẹ̀ bọ́ àdàbẹ̀rẹ̀ lágbá ọlọ́run gbogbo àwọn olóyè náà àwọn náà dàgbà wọn á dògbò lágbá ọlọ́run bàbá tí máa padà wáyé báyìí ipò tó tún dáadé là máa bá wọn nígbà bá máa wọ tí kábíyèsí bá dé ẹ̀jẹ̀ má bínú sà ẹ bá a sọ pé ìgbà yìí náà ní o iye bá kàn ṣe náà ní pé a wálé láti kí àgbáwòye Sunday àgbáwò Joseph láti wá báwọn ṣe wedding àbúrò wọn ṣùgbọ́n wọ́n ní pé èèyàn gbọ́dọ̀ wọ ìlú kó máa wo àpáta àwọn olórí ìlú yẹn kó máa fi ọ̀rọ̀ fáwọn olórí ìlú yẹn láti ní pé ká kọ́kọ́ dé ìgbà yìí ká kí àwọn olóyè wọn ní kábíyèsí òsèlú àti ní ká wá kí ní ìdẹ́rẹ́ pé a wá láti yé wa o fún ìsọpọ́tì èèyàn wa Sunday Agabo Joseph àbúrò ẹ̀ obìnrin ó lọ sí ìlú aládùúrà wípé ilé ọkọ tó lọ náà ẹ̀yìn ẹ̀ kò ní mẹ níbẹ̀ o.